ṣé lè ta passport lọ́fà. Kó sa òkè kó máa kó wa yọ. ṣe. Ẹ gbọ́ káyọ̀ máa yọ́nú sí wa ni o. ó máa yọ́nú sí mi ni o. Àwa ò ní rí bínú wọn o. Kò sẹ́mi tó lè mú o. Tí gọ́vnà bá sórí bẹ́ẹ̀dì tán ọba gbábẹ̀ dáadáa tọ́wọ́ Akin bá tó yọ̀ta. Bàrà méjì àwo ló ń ṣe àwo ìṣẹ̀ṣe làgbà àwo Ọláwọlé aláwọdé àwo ni o àwo ìṣẹ̀ṣe làgbà àwo bẹ̀bára wo kẹyọ̀ máa wo àwo ìṣẹ̀ṣe làgbà àwo. Ọjọ́ kúkú lọ òrìṣà tó òrìṣà lọ ọgọ́ òrìṣà lọ ọgọ́ òrìṣà lọ ẹnìkan jẹ nìkan lọ kódé òkun dọ̀ọ̀sà kódé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Bọ̀mù lọ́wọ́ pẹ̀lú gbogbo ṣe dírẹ́sì sí tó iná tó. Bọ̀mù lọ́wọ́ ẹ bọ́ ọmọ lọ́wọ́. Kí ló máa hat? Tí mo lè interview rẹ̀. ẹ lè pìrìsẹ́ńtà lèmi náà. Wọ́n fi kéré rẹ̀. Pìrìsẹ́ńtà làwa ni kò sí ẹ̀kan náà. Pìrìsẹ́ńtà ni ọ́? Pìrìsẹ́ńtà. Kó ló ti ń sọ̀rọ̀? Lọ́wọ́ bá Àgbàlá Gabriel mu wa. Lọ́dọ̀ Àgbàlá Gabriel kan náà. Yìí bẹ̀rẹ̀ láti sọ Monday tà ní Sunday tà lọ. Àwọn abẹ́jọ Sunday. Gbogbo àjọ wà ń bẹ̀. Ya kí ló kọ rẹ̀? Ya gbóǹkan. Bẹ́ẹ̀ mi náà wà ń bẹ̀ tó jẹ́ náà. Mọ́mí ẹ. Ok, mọ́mí ẹ lọ́jọ́ kò sójú. Ọmọ jẹ wọn ní ìyá lágídí gbà. Ìṣùpọ̀ ní sọ́mọ ọ̀fà ní mọ́mí ẹ náà ni. Ẹgbẹ́ oní mọ́mí ẹ. Òṣogbo ni ìyá ọ̀fà ní bàbá. Ṣé mọ́mí wà bí báyìí? Láwọn òsìn bí o. Kábọ̀ lẹ́nu ìṣẹ́jẹ́ sí. Èèyàn wa ni wọ́n. Táwọn àwa ara wa ríra wa. Ìwọ̀n àwọn ni wa. Wọ́n iná. Lọ́ọ̀ ni èmi náà kọ. Àmì ọlọ́. Olúwa tó gbọ́dọ̀ mọ̀ bàbá. Ó wà tóbi. Yẹ̀wò. Ẹ mọ̀ kan tí mo láìkẹ́. Ṣé rí nǹkan tó máa ń gbé ẹ̀dá ṣubú jù láyé ni pé kó rí rẹ̀ gẹ́gẹ́ bíi pé kò pé. Ìjẹ́kẹ̀dọ̀ tayọ. Ṣé ó ti yẹ yín? Ṣé rí tẹ̀dá bá ti wo rẹ̀ gẹ́gẹ́ bíi pé ó kù síbì kan ẹ̀dá ò ní tètè tayọ. Rí rẹ̀ gẹ́gẹ́ bíi pé ó pé. Kò dẹ̀ sí nǹkan kan o. Tí ó fi lọ 100 years láyé bí ó ṣe rí kọ́lọ́ngbẹ́ bí ẹtù ní ẹ̀gẹ́rẹ́ o. Ọlọ́run ní kí n jáde ní lọ́lọ́lá náà. Bẹ́ẹ̀ ni ó sọ dáa but ó ti lé 40 ó ti súnmọ́ 40. Ọlọ́run náà ní í ṣe gbogbo ẹ̀jẹ̀ ni. Tí wọ́n lọ school. Mo jáde poli. Pé ló ti jáde. Òṣogbo bíi private poli nígbà náà mo ti jáde láìkàn. Ìwọ iná. Pẹ̀lú gbọ́lọ́. Àìkàn tó wà lógolo wa. Top 2 lára àwọn best students. O gbọ́dọ̀ best torí mo rí pé ó wà active gan. So eré owó tán fẹ́ fọ nídìí iṣẹ́ fíìmù ò lè là ọ́. Ọlọ́run ni ọmọ mọ́ là ọ́. Ọlọ́run ní kọ́ fún mi. Wọ́n fún mi 500,000. Tọ́lọ́run kò lè là ọ́. Kò lè là ọ́. Ara ń tán fún ní $6 million. Ọlọ́run ọba ní mọ́ fèrè ṣiṣẹ́ yẹn. Ó ti má rí. Ẹ má rí. Àbó ìfàkọ́. Bábọ̀. Bàbá ẹ̀. Mo láìkí ní bọ́ọ̀dù tó lò. Kí ló dé tó ní Mari? Ó ṣe kí ni? Àwọn fáìnà àǹfà. You know the reason why? I will give you 5,000 naira. Wàá tọ́ ọ fún mi lákàá nínú abẹ báyìí. The reason why for what? Mo mọ̀ fún ọ ni. Adẹ́ni, ṣé o lè fẹ́ mi? But you are a married man. Báwo ni ìṣe ní mọ̀ pé wọ́n ti marry? Dúró farabalẹ̀. Ṣé o lè okay tí máa ń déètì ẹ ò lè gbà kí n déètì ẹ? Mo lè déètì ń sìn tí mo pẹ̀ bí wàá máa fẹ́ra sílé but normal man friend ṣá. O lè déètì mi báyìí. Why not? Ẹ̀mí ẹ gbé. Fi gbò sílẹ̀ kù. Bó ṣe rí mi yìí, wà á ti sọ èjì o báyìí. 35 so. Wà á ti ju 35 lọ. Bó ṣe wà á ti máa kẹlẹ̀ kún 50. No. Ọlọ́pàá tẹ̀lé ìjọba ìjì tó máa rí.
ṣé o ti máa rí báyìí. But o ti date ìyẹn rí. Àbí 4 blọọkù máa yà tán náà. Ó mọ kan tí mo like nínú ìgbésí ayé ẹ̀. Ó ń sọ̀rọ̀ with boldness. Náà kúkúrú ò kì í ṣàrò. Má lọ o, má yìí lọ. Kí ló pẹ́? Ọlọ́run mi lè lólùfẹ́ mi, má yìí lọ sẹ́. Dúró dè mí o. Oníyẹmí ẹ̀ lọ́fà. Ó ti mọ̀. Ọkùnrin máa ń tó ṣe dáadáa. Why not? Tó fi wá gbà. Mo ní boyfriend now. Ìyàwó èèyàn kan lè fẹ́ hijack báyìí. Ìyàwó èèyàn kan lè fẹ́ hijack báyìí. Wọ́n lè hijack yín. Bọ̀ wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ àkànnà báyìí gan, wọ́n tiẹ̀ ti bèrè ẹ̀ gan, wọ́n táwọn fẹ́ fà. Wọ́n ti fẹ́ tẹ owó 5,000 sí pé yẹ́sì nìyẹn. Owó gbà mo ti gbọ́ ni o. Ó sì gbà mo ti gbọ́. Mi lè 5,000 bọ́ láyé. Láyé 5,000. Kó tó di pé a pe èèyàn tàbí pé a send message pé mo send owó kan sẹ́nìkan, ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kí n máa mọ̀. Kó má lọ di ìgbẹ̀yìn lẹ wá ń jẹ́ kí n máa mọ̀. Eléyìí ò ní lè bá mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ ti send owó kan tí ó yẹ ká send sí àwọn kan. Wọ́n ẹ̀ṣẹ̀ wá ń pè mí lẹ́yìn ìgbà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe. Torí pé ẹ jẹ́ kí n mọ̀. Àbí ẹni tẹ́ bá send 1.8 million naira sí, kí ló fẹ́ fi 1.8 million naira kí ló fẹ́ fi ṣe? Ẹlòmíì ò tiẹ̀ sọ pé òun máa bá yín ra ẹṣin, òun máa bá yín ra màálù, òun máa bá yín ra kinní kan. Irọ́ ni o. Iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá. Mo fi Ọlọ́run ọba tó ní ayé àtọ̀run búra, iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá. Tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe, á sì rí bó ṣe yẹ kó rí. Yóò mọ̀ ju wa ṣe o, ibikíbi tá a bá wà, nílẹ̀ àti ní diaspora. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń pariwo wípé àwọn aráàlú òyìnbó nìkan ni mo face. Rárá o, ìsaráàlú òyìnbó nìkan ni mo face o. Ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ jẹ́ kó yé wa gan lẹ́nu wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà gan fẹ́ pọ̀ ju àwọn tó ń pè mí nílùú òyìnbó lọ. Ẹ̀yin ọ̀kan lè mọ̀ ni. Torí wípé tẹ́ bá wo àwọn miss call mi tó pọ̀ jù àtàwọn messages tó pọ̀ jù lórí fóònù mi, àwọn aráàlú òyìnbó lọ́pọ̀ jù tí mi ò tí ì dá lóhùn. Ṣùgbọ́n àwọn tó pè mí tí mo attend sí jù àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Yóò mọ̀ dùn mọ́ wa o, yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ̀ mí o. Ẹ jẹ́ kí n mọ̀ kẹ́ tó mọ̀ fún ẹnikẹ́ni lówó o. Ọjà kúkú lọ, òrìṣà lọ, òrìṣà lọ. Ẹnìkan jẹ nìkan lọ. Ó dé, òkun dọ̀sà, ó dé. Yorùbá Dùn Online TV, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. So, please and please, to everyone out here on our YouTube channel, before you do anything, before you pay to any herbalist on this our YouTube channel, please make sure you contact the owner of this YouTube channel, the owner of Yoruba Dun Online TV, because information reaching us is that a lot of herbalists on this Yoruba Dun Online TV channel are collecting a huge amount, a very huge amount of money from people who stay abroad, and some of them, some Nigeria clients. They collect a whole lot of money from them, and some of the herbalists might end up, after collecting the money, they end up switching off their phones, not picking the calls. Some will even tell you they've done the work and no changes, nothing. Please and please, we know times are hard. You are abroad out there in the cold, facing all sorts of things, your daily hustle, you go in day and night and hustle, and someone just to help you to solve a spiritual problem is just billing you a hefty amount of money. And after paying it, nothing comes out of it. It hurts a lot. I know the feeling, the emotion you get, I don't want. So please and please, to avoid all these issues and misconceptions, please do well to contact the owner of Yoruba Dun Online TV. The owner of this channel right now. Do well to contact him before paying any money to any babalawo or any herbalist, any spiritualist on this Yoruba Dun Online TV. In case you do your thing by yourself without telling anybody, please know that you are at owner's risk. You are at your own. We will not be responsible for any of it, because we are now informing you before you pay anything to any babalawo. Let us know. Let us know how the progress is going. Is this person responding to my call? Let us know so that we'll know how to get them, because we are the one going out there to interview them.
So we'll know what to do about it. You know, this person is working. You call him, the owner of the Yoruba Online TV channel. You call him to inform him, oh, this person is on my work. Oh, I'm calling this person, is not answering. So we will know how to help you to tackle it, because it's not easy out there. To make money is not easy. Now, let alone somebody that doesn't work for it to come and just have it all to his or herself is not very, very good at all. So please and please, I am begging each and every of our viewers and our fans anywhere all over the world, I am begging you in the name of the Lord, or anything you hold dear and sacred, before you pay to any herbalist on this channel, please and please do well to confirm or consult from the owner of this channel. Thank you very much for your views and everything. Thank you. Please don't forget to subscribe, like, and share. Thank you very much. Ṣé ọmọ Ọlọ́run lè fẹ́ yàwó méjì? Ọmọ Ọlọ́run lè fẹ́ yàwó méjì o. Bàbá ìjòyè bíṣọ̀bù tó fẹ́ gbòyà alàgbà. Ó gbọ́dọ̀ àyà kan, ọkọ̀ kan. Bẹ́ẹ̀ sá, tó bá jẹ́ tó bá ní tí ẹlòmíràn wà sá. Bíbélì kò ní ìbèrè náà ló máa mú ọdọ́gùn. Ẹlòmíràn lọ church kò mọ Jésù. Bàbá sà, èmi àti ìjọ máa fà á. Bẹ́ẹ̀ sà. Ẹlẹ́lẹ̀ dá ìbéèrè. Bàbá dáhùn béèrè. Bàbá Ọlọ́run ẹ farabalẹ̀. Ṣé ọmọ Ọlọ́run ṣé èèyàn lè fẹ́ yàwó méjì? Ọmọ Ọlọ́run. So ẹ̀yin èèyàn mi lórí Yoruba Online TV. Adale lórí ni pé, what I'm saying is that the first question of the day, to make money, is it easy? That's a very, very real and, you know, tough question, because to make money nowadays is very hard. Some people work from 8 a.m. to 8 p.m. at the same time earn so little. While some people, they are abroad there. They will toil in the morning, afternoon, and night. Some people pack snow for a living. Some people don't even have where to stay. Some people, they borrowed money and they are just they do 5 jobs together at a time just to feed and cater for their needs. Then somebody will now come and scam them. That is really, really not good though. Even though they don't say anything, their creator, kódà àwọn èèyàn tẹ́ ń gbowó lọ́wọ́ tẹ́ ń ṣiṣẹ́ fún wọn gan. Àwọn míì gan wà tẹ́ lówó jù, àwọn míì gan wà tó yẹ pé ó yẹ kẹ́ máa help ni, àwọn míì gan wà pé wọ́n disable, ó yẹ pé ìjọba ló máa ń help wọn, tó ń take responsibility wọn up. As èèyàn, where is humanity? Where is humanity? As human, we need to think for ourselves, and we need to think of the other person too. Even the Bible says it, love your neighbor as yourself. Nígbà tí àwọn èèyàn wá ń gbowó ribiribi, èèyàn tó ń gbowó ribiribi lọ, ó mọ̀ bí ó yáwó yẹn send sí ẹnu, ó mọ̀ bí ó pe àwọn ẹbí ẹ̀ ní Nàìjíríà, bí property ẹ̀ tó wà ní Nàìjíríà ló tà tó fi send owó sí ẹ, èèyàn yẹn rẹ̀ wá ṣiṣẹ́ kò dáa. You to reason it, to make money. Wọ́n ní inú ẹ̀gbin ni owó wà. Mo yẹ ẹ̀gbin tó máa ń kànyàn kí àbùkù àti ẹ̀gbin tó máa ń kànyàn kéèyàn tó rówó. Kò sówó tó easy o. Àwọn èèyàn máa ń ṣiṣẹ́. People they work like back to back 247. Some people serve. Before they go chop morning food na 3 o'clock, all because of hustle. Because say they want make am. I beg, please and please, my brother, my sister, anywhere for this country we on a day. I beg, I don't even dey talk am again now. I beg go make una no give anybody money unless una don't contact the owner of this thing. Because I dey talk now, e dey pay me for body, because to make money no easy. No easy for anywhere. Like, things are really hard. Even if after you make the money, you need to feed. Do you know how much feeding expenses cost nowadays? You need to feed. Some people have 3 kids, 4 kids, and they are even squeezing out the money. Okay, I want to solve my spiritual stuff. Yoruba ni wa kò dá, ó yẹ ká máa gbé àṣà àti ìṣe wa ga ni. Kọ́ máa sọ pé àwọn Yorùbá tún ṣe ó yẹ ká máa pọ́nra wa lé, ká máa gbé wa gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà àwọn babaláwo yìí náà tó bá ti ṣàgbọ́ pé èèyàn wà nílùú òyìnbó báyìí, bíìlì yẹn kàn rọra high. Kí ló wà nídìí ẹ̀? Kí ló special nípa ìlú òyìnbó? Kí ló wà nínú òyìnbó yẹn tó jẹ́ kí bíìlì yẹn ó high ju àwa tó wà ní Nàìjíríà lọ? Torí mo sure pé ẹ lè bíìlì ẹni tó wà ní Nàìjíríà tájọ wà ní Nàìjíríà kẹ́ lè máa bíìlì wọn ní owó ribiribi yẹn. Bíìlì mi pé kẹ́ lè máa bu owó iyebíye yẹn kẹ́ máa bu lé wọn. Kí ló dé? Ṣebí èèyàn ẹlẹ́ran ara wa náà ni wọ́n, ṣebí Yorùbá bíi tiwa náà ni wọ́n tó wà ní ọ̀hún. Tá bá ṣe fún wọn, tá gbowó kékeré tá ṣe fún wọn kó dún, àwa Yorùbá máa ń mọpẹ́ dá. A máa ń san ẹ̀san oore. Bẹ́ẹ̀ náà ni tẹ́ bá ṣe tó bá dún fún wọn, tẹ́ gbowó tí ò pọ̀, àwọn náà máa polongo yín, wọ́n máa ròyìn débi pé àwọn òyìnbó lọ́hùn gan wọ́n wá ṣe nǹkan lọ́wọ́ yín. Èèyàn máa ń ṣe nǹkan kó máa fi ní iyì ni, torí kò máa easy, kò máa rọgbọ rárá. Kí ló dé? Àwa èèyàn dúdú tún wá ń gbá èèyàn dúdú.
kò dá o kò nǹkan tí ò dá ni nígbà téèyàn kúrò ní Nàìjíríà tí Nàìjíríà bá rọrùn fún ẹnìyẹn ṣá kúrò téèyàn kúrò lódìdí Nàìjíríà pé òun fẹ́ lọ hustle ní ìlú tí bàbá ẹ̀ ò sí tí ìyá ẹ̀ ò sí tí ò lẹ́bi tí ò lára tó dẹ̀ kọ́ ọmọ àti ìyàwó àwọn míì máa kọ́ ọmọ àti ìyàwó lọ àwọn míì àwọn nìkan ló máa dá lọ wọ́n máa sọ gbogbo nǹkan kan ló máa ń pay everything tó máa ń rà lọ́wọ́ ló máa ń pay tax lé lórí ẹ tún wá máa wá ẹ̀yin Nàìjíríà tẹ wà ní Nàìjíríà ẹ tún máa gbà wọ́n kó dá o most of all these babalawo now if they just hear say you dey abroad say na abroad you dey say you wan do they go bill you the bill wey be say they no fit bill person wey dey Nigeria I say why that thing come dey why e dey happen anything special for abroad anything special for abroad if person dey Nigeria wey make am well e go just go abroad for vacation e no go abroad go work na because say e no easy for am na make am go abroad when see say whether e go easy for am make e go work for there some people go with their children and their wife they no get papa they no get mama for there o they no get relative they go just go there to go hustle and people go see dey scam them all because say they wan solve their spiritual problem this kind thing make una look am make una self check am e good e no good e no make sense truth no say make we no talk and some people go everything wey they buy for abroad na everything that they pay tax for some people they go even sell everything wey they get for Nigeria make they take travel out go if they come encounter anything for there they come say they need spiritual solution and person wey suppose come even give them spiritual solution go come dey call big money for them they scam them some people they borrow the money to send o some people they call their family some people even dey abroad wey say na their papa and mama they send them money for abroad e dey like that o abeg and some of the babalawo sef wey dey even dey collect big money for these people and they even get money pass those people sef so egba amnabrame so as I'm saying egba amnabrame kenabu beke amemi most people on beke amaemi o otimi we affirm otimi Bible every time so otimi hustle me o kenabu ba fi o mesa okay babalawo ni okay dirigwabwe obere bo scam te obere bo bra like FT okbama opopo okbama obere obra opopo okbama kemo konte we bra ma se bia yike o wopo dia ani bi opere we say on ban beke amamu at beke you abutimi some people they go to abroad just for vacations because on perete do no kuba na te do nta kenabu they go there to hustle they work like even racism femna yawanui racism was say paamnta they endure otimi endure so that open mokuba na wa fi ogba obra bomo mi pray spiritual help or spiritual help or sick take obere bo do pute whatever me biake opo Nigeria ke what's a kenak man buke so o say tamara ke ko teke me channel kenbo ne iye mie be me bo dirigwo be bo iye mie be bo spiritual solution dom kimbo se take yokuba gbe ko anybody separate me say program be nana we be Yoruba do online TV be nana we be ten yo ope mu ino kwa mako mu ye fekumo o kale me mu makinga o so nwo sele nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi wá sórí program leni ni pé information àwọn ọ̀rọ̀ yo tó wá dé tí ni pé àwọn babaláwo kan and agbowo lilamula like wọ́n máa gbowó ribiribi owó tó pọ̀ ní ọwọ́ àwọn oníbàárà lọ́wọ́ orí àwọn oníbàárà àwọn tó ti pàdé ní orí channel wa yìí àwọn ka gba àwọn ka gbowó lila no de ni se àwọn na bá ti gbowó tán àwọn pa phone edere nganye an bá ti be lè gbọ́ pé olegally lóyìnbó lásán tó bá ti lè gbọ́ pé èyàn wà lóyìnbó bẹ́yẹn ó ti tán nìyẹn tó bá ti gbọ́ pé èyàn wà lóyìnbó wọ́n máa bill tó bá eléyìí tó yẹ kó bill no wọ́n máa bill ×5 de níbo aga náà àmúrè jẹyà nínú àmúrè òtútù iná òtútù hun yín ni àmúrè Ọlọ́run àjẹjà tọrọ jẹ àmúrè níbo hun yín àwọn àmúrè ìmúrè yáwó ìmúrè taleba ní ìrèlè taleba ní kíbi ande taleba ngan ande mú lọ ìlú òyìnbó pé jaye ngan lè dá tó bá ti wá ní small spiritual problem díẹ̀ báyìí eléyìí tó yẹ kí ẹ̀yin èyàn kẹ́ tún help wọn pé okay o mo ní orú ẹ lọ́mọ ó yá mo wòye báyìí wá kí fi ṣe ẹ dẹ̀ máa gbowó ribiribi owó lílámùlà ni ó èmé sanwó kékeré owó ribiribi ẹ máa gbà lọ́wọ́ wọn ẹ dẹ̀ ní ṣiṣẹ́ wọn ẹ tún máa ṣiṣẹ́ wọn ẹ tí gbà tẹ́ mọ̀ pé ẹ lè ṣe there is no harm in saying I can't do this thing nobody will kill you I know somebody that know this thing nobody will kill you ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ bá ti gbowó iṣẹ́ anybody an bá ti gbowó se anybody yanka se and then like tún gba han wo iṣẹ́ wọn ní babaláwo lórí YouTube channel yìí tún gba han wo se anybody yálà oníṣègùn yálà babaláwo yálà ọkùnrin yálà obìnrin ní orí program Yoruba do online TV tún gba han wo àwọn ìkálẹ̀ mi ẹ gbọ́ mi tún gba han wo àjọ a make sure pé an pe oni ní channel Yoruba do online TV yìí jamu to neti so that in case ji nǹkan kan bá ṣẹlẹ̀ anything bá ṣẹlẹ̀ ẹ lè máa ní backup pé okay báyìí ló ṣẹlẹ̀ ẹni ọ̀nà kan ye bá dẹ̀ ti fọ́
ló bá la àwọn oníyìn jẹ́ bá ti gbá ẹ ó lọ o ẹ bá ti gbọ́ ó ti lọ ó blé. bàbá ṣé ọmọ Ọlọ́run lè fẹ́ yàwó méjì? ọmọ Ọlọ́run ò lè fẹ́ yàwó méjì o. ṣé ọmọ Ọlọ́run lè fẹ́ yàwó méjì? ọmọ Ọlọ́run ò lè fẹ́. kí ló dé sọ bẹ́ẹ̀? ẹ mọ̀ pé bíbélì pé ó ní ẹni bá fẹ́ joyè bíṣọ̀bù tó fẹ́ joyè alàgbà ó gbọ́dọ̀ àyà kan ọkọ̀ kan bẹ́ẹ̀ sà. ẹ tí ò bá wá jẹ́ ńkọ́? ẹ tí ò bá jẹ́ ẹ tí ò bá ní tí ẹ mọ̀ pé lómìnira wà sà bíbélì kó ní ìgbèrò náà ló máa mú ọdọ́gùn ẹ lómìnira lọ church kò mọ Jésù. bàbá sà èmi àti ìjọ máa fà á. bẹ́ẹ̀ sà. ẹlẹ́lẹ̀ dá ìbéèrè. màá dáhùn béèrè. bàbá ọkọ̀ Ọlọ́run Ọlọ́run farabalẹ̀. ṣé ọmọ Ọlọ́run ṣé èèyàn lè fẹ́ yàwó méjì? ọmọ Ọlọ́run ẹ sà ìpele méjì ni sà. nígbà tí ẹ bá wà ó lè mẹ́tì ní Jésù. wọ́n ṣe ṣe kó fìyàwó méjì kan mẹ́ta. tó bá ti wá wà tó wá dé tó gba Jésù. tí èmi ló wọnú ẹ̀ tá a bá mi tí ì sílẹ̀ sà. àwa ẹ̀fà ìlànà ẹ̀ látọ̀ pé kó ṣe àtúnṣe pé kó mú kan nínú ilé àwa bẹ́ẹ̀ kan àwa bá kàn sí ìgbéyàwó nínú ilé tó ti fẹ́ yẹn sà. ìyàwó mélòó ni Dáfídì nínú Bíbélì? àlè yẹn sà ẹ lè fi yẹn George. kí ló dé? kí ló dé? ẹ mọ̀ pé májẹ̀mú lálẹ́ nìyẹn sà. ṣé ká má tẹ̀lé májẹ̀mú láíláí? ní ká má tẹ̀lé. ìyàwó mélòó Dáfídì ni? ìyàwó ẹ sà kábàbí yẹn gbé sà. ẹni sùúrù ẹni ká má tẹ̀lé ẹni ká tẹ̀lé májẹ̀mú láíláí àbí ṣé bá ní ká tẹ̀lé. mo ní ẹ lè fi yẹ George. ọjà tí ká yọ májẹ̀mú láíláí kò ní rẹ̀ àjò wa. ẹ jẹ́ kí n sọ fún yín ẹ lè fi yẹ George. ok Adam àti Éfà ìyàwó mélòó ló ní? ó ní ẹgbàgbọ́ Adam yẹn àṣìṣe ló ṣe nígbà tó lọ bọ ẹrú ọmọ ẹrúṣù nígbà tó bá sùn tán sá ó jìyà ẹ̀ ó ní 16 years lọ́nà fi bá sọ̀rọ̀. Abrahamu ìyàwó mélòó Abrahamu ní? Abraham kọ́ là ń sọ Abrahamu ìyàwó mélòó Abrahamu ní? báwo ni mo sọ kó tó pé ó fẹ́ sílẹ̀ ìgbà tó tẹ̀lé ọmọ bí. Abrahamu Bíbélì jẹ́ kó yé wa wípé gbogbo àwọn tó fẹ́ yàwó mẹ́rin márùn-ún ní ojú rere gbà lọ́wọ́ Ọlọ́run ó wà ní Bíbélì. ok ẹ bá mọ gbọ́ ìyàwó ẹyọ kan ẹ má fẹ́ ìyàwó ẹyọ kan ṣé yóò wọ̀rọ̀ àpáàdì. tó bá ní Jésù lè wọ̀rọ̀ àpáàdì. ẹ farabalẹ̀ kí ni ìtumọ̀ kéèyàn ní Jésù? òní pé táwa ti wá gbàgbé kakọ gbogbo ayé sílẹ̀. ok sẹ́yìn ní Jésù. mo ní Jésù sáà. bọ́ọ̀lù àṣẹ mọ̀. òun náà ni là ń sọ fún yìí. bọ́ọ̀lù àṣẹ mọ̀ pẹ̀lú Jésù. bẹ́ẹ̀ mo ní Jésù ó nípa ìṣe wọn nípa ìwà wọn làwọn yóò fi mọ̀ wọ́n. mi ò tí ì bá yín gbé rí. òun náà ló rò pé ìgbà tẹ́ ẹ̀mí mi lè ọkọ̀ tẹ́ ẹ̀mí náà lè mí náà bá yín lè. ṣé mo pé nípa ìwà wa àti ìṣe wa nípa ìgbé ayé wa lẹ́ẹ̀ fi mọ̀ wípé ọmọ Ọlọ́run lè lè. kẹ́ tó fàyè yín fún Jésù. bẹ́ẹ̀ sà ẹ ti ní gẹ̀fẹ́ rí abẹ́nu gẹ̀fẹ́. èmi gan ṣe babaláwo rí. ẹ ti ṣe babaláwo rí. bẹ́ẹ̀ sà. now ẹni sùúrù ṣé tó bá yìnbọn lu ìbọn ò lè wọlé báyìí. mo ti ní Jésù sà. ok ẹ farabalẹ̀ ẹni tó bá jẹ́ babaláwo ò lè wọjọ́ bọ̀run. babaláwo ẹ máa gbọ́ sà babaláwo nílé ẹ mọ̀ pé bíbélì pé tí a bá rẹ ẹnikẹ́ni tí a kò kó gbẹ sínú wẹ́yẹ a ń sọ sí nàdá. ṣé babaláwo lè wọjọ́ bọ̀run? babaláwo tó bá yẹ lè wọjọ́ bọ̀run sà. lọ́nà irúmọlẹ̀ ló ń sè ọ̀rìnmìlà ló ń sè ọ̀pẹ̀lẹ̀ ló ń gbé kalẹ̀ babaláwo nìyẹn o. ẹ̀sà ẹ̀sà. ṣé mùsùlùmí lè wọjọ́ bọ̀run àbí kò lè wọ? mùsùlùmí tí ó bá ní Jésù máa wọjọ́ bọ̀run. a jẹ́ pé mùsùlùmí tí ó bá gba Jésù lè wọjọ́ bọ̀run. ẹ̀sà. mo gbọ́ nǹkan tẹ́ sọ. ẹ wọ́n farabalẹ̀. ẹ̀sà. èmi àti àjọ mú nǹkan lẹ̀ ṣé ẹ̀rọ fẹ́ ẹ̀dá mi mọ̀. èmi náà ti béèrè àyè kí n tó béèrè lọ́wọ́ rẹ̀. now babaláwo ẹni kò lè wọ ìjọba ọ̀run. now sẹ́yìn kírísítẹ́nì ló máa wọ ìjọba ọ̀run. ẹ mọ̀ wíìlì pé ó ní èmi ní ọ̀nà Jésù ló sọ bẹ́ẹ̀ èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnì kan ò lè gbá sọ bàbá bí kò ṣe nípa ṣiṣẹ́ ọmọ fún ètò àti gba ọ̀nà yẹn tí ó bá ti gbọ̀nà yẹn àti bí ìjọba ọ̀nà àwọn ìrìnàṣà. Bíbélì yìí ta lọ́kọ́. Ṣé tó kọ Bíbélì? Ẹni máa ló kọ́. Bọ́ọ̀ lẹ ṣe mọ̀. Ẹni máa ní. Bọ́ọ̀ lẹ ṣe mọ̀. Nígbà ẹni máa ní. Bí ẹni tó bẹ̀ mí ló sọ ní ìdí àgbà. Bàbá King James sọ King James. Bẹ́sà. Kí ló ṣẹlẹ̀ sí King James? Ẹ̀sà. Kí ló ṣẹlẹ̀ sí King James? Ẹ jẹ́ kí n dáhùn ilé ìtẹ́jú ọ̀rọ̀. Bíbélì pé ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnìkan ò lè wọ́n sọ̀rọ̀ àdúgbò sí nípa ṣọmọ ẹni tí ó bá ti ní Kristi sà kò lè dé ìjọba ọ̀run láti mo sọ fún yín kò sí bó ṣe lè rìn ẹ mọ̀ pé ẹ wọ kò ní lìṣà ó ní ìwà èmi lè níwà èmi àníyà alágbádá níwà ọ̀tọ̀ níwà ọ̀tọ̀ lẹ́sìn
ọ̀tọ̀ lè mímọ́ ọ̀tọ̀ ní pé mo gba Jésù tí a gbọ́dọ̀ náà ní bàbá kò ní Jésù àlùmíyàn sí ẹ̀sìn tó wù mí léṣe pé ẹ̀sìn náà mo ṣe ṣùgbọ́n ẹ̀sìn yóò gbọ́dọ̀ ní Jésù ó gbọ́dọ̀ gba Jésù ó gbọ́dọ̀ àyìnbó gbọ́dọ̀ fìtẹ́ kí ni ó gbọ́dọ̀ fàyè ẹ̀sìn ní oṣù sá. King James bẹ́ẹ̀ sá kí ló ṣẹlẹ̀ sí King James. tó tẹ̀lé sí. King James àgbẹ̀ báàgù ẹ̀ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ sí. ayọ̀ náà ló ṣẹlẹ̀ sí. mo sáré kankan pé ọgbà ìyá ẹ̀ King James dó yẹ. sọ̀rọ̀ mọ̀ pa King James ó dó yẹ ẹ sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ ẹ̀yin ènìyàn. mo ní King James kò sí ló ń bẹ. ẹ máa gbọ́ sá ẹ máa gbọ́. King James bá yẹ ẹ̀sùn. ẹ máa fẹ́ gba Jésù ẹ máa fẹ́ gba Jésù ẹ ní wàá pé ìpìlísà ti bẹ́ẹ̀ dùn nìyẹn. ẹ lọ King James mo ló bá yẹ ẹ̀sùn. ẹ kú òní èrè yẹn sá. sódà King James bá yẹ ẹ̀sùn. ẹ sá ok ewu lè gbèjà ṣé ẹ ń gbèjà Jésù ni abẹ́sì lè gbèjà. ẹ lè kẹ́kọ̀ọ́ lè gbèjà Jésù. ewu lè máa ń kírísítẹ́sì ní ọba. ìbéèrè tí mo fẹ́ béèrè gbẹ̀yẹ̀ ni babaláwo ẹ̀sìn ni. ẹ̀mí mùsùlùmí ẹ̀ka ṣáájú. mùsùlùmí ẹ̀sìn ni. kìrìsìtánì ẹ̀sìn ni. ṣé wọ́n mọ̀ pé àbáláyé ni mẹ́rẹ̀ẹ̀ta. àbáláyé kọ́. ẹ tún bẹ̀rẹ̀ ayé ṣe àbáláyé ni Christian náà. no ìṣe àbáláyé o Jésù ẹ máa gbọ́ sà Jésù kú ẹ máa gbọ́ ó kú nítorí tiwa ó lè jí ẹja kì í ṣe ìjà ẹsẹ̀ àbáláyé ni. kì í ṣe olùkọ́ lójú ìdè o wọ́n lè jí o ẹ máa gbọ́ sà olójú lọ́jọ́ kẹta o olójú lọ́jọ́ kẹta. bàbá ẹ jẹ́ kí ọmọ ìlú wo ni Èkìtì mọ́ lágídí ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé kí nìkan fún ṣé rí nǹkan tí mò ń ṣàlàyé ṣé rí kìrìsìtẹ́nì ẹ̀sìn àbáláyé ni rísì tó fi jẹ́ sí àbáláyé ni wípé ó ti dá sílẹ̀ kan tó bí wa. ẹ̀jọ̀ ọmọ fẹ́ ká gba Jésù ó kẹtẹ́ ìbéèrè yẹn. ẹ farabalẹ̀ bàbá èmi ń bí léèrè béèrè mo ti béèrè kí n tó wá yà yín pé ṣé mo lè béèrè béèrè yẹn ni mo lè béèrè. ẹ má tún bínú mi ò bínú pásítọ̀ gbọ́dọ̀ bínú. no àwọn ibi tẹ́ ẹ lọ yẹn ó ti ń bí yóò gìkan tí ẹ ń béèrè. ajẹ́gbẹ́ ń bínú nìyẹn. mi ò bínú àwọn akẹ́kọ̀ọ́ wà tẹ́gbẹ́ máa béèrè tẹ́gbẹ́ mi kò ní mọ̀ mọ́. ok ẹ̀sìn àbáláyé ni kírísítẹ́nì. kì í ṣàbí àbáláyé Jésù kú. ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan tó ń pèlè àbáláyé ẹ̀sìn kírísítẹ́nì tí bàbá yín bá ń ṣe ẹ bá lọ́wọ́ ẹ̀ ni. àbáláyé ni àbáláyé nǹkan tẹ́ bá báláyé ní àbáláyé kírísítẹ́nìtì àbáláyé ni kírísítẹ́nìtì ẹ kàn sọ pé kò ń ṣe jáwéjágbò lẹ́sọ̀. ẹ kì í jáwéjágbò. mo ráìtì nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ṣe wà ń sìn bàbá bẹ́ẹ̀ ṣe wà ń sìn tí bá ní mo fẹ́ fàyè mi fún Jésù sí kí làwọn nǹkan tí màá tẹ̀lé. ẹ tẹ̀lé ọ̀rọ̀ Bíbélì ni. mi ò ní tẹ̀lé ọ̀rọ̀ yín. ìgbà mo sọ lẹ́ẹ̀kan mo ní nípa ìgbà àgbà ìṣe wa láàfin mọ̀ wá ẹ lè tẹ̀lé ìgbà mi tí wọ́n mi bá dẹ̀ ẹ tẹ̀lé mi tí wọ́n mi bá dẹ̀ dá náà ẹ lè tẹ̀lé mi ẹ tó ọ̀rọ̀ Ọlọ́run yẹn tẹ̀lé. mo fẹ́ fàyè mi fún Jésù bó láti ṣe. ẹ wá gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti dá ẹ wá rẹra yín sílẹ̀ bí olúwa ọgbọ́n mo ti dẹ́ṣẹ̀ sí ọ. mi ò ní dá ẹ̀ṣẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni mi ò ní dẹ́ṣẹ̀ mọ́. bàbá ok mo fẹ́ fàyè mi fún Jésù mi ò ní dẹ́ṣẹ̀ mọ́ ọ̀yá mo fẹ́ fàyè mi fún Jésù. òun náà ti máa sọ fún ẹ kúnlẹ̀ náà ni àwọn àgbàdo àfọ. ṣé tí màá kúnlẹ̀ mi ò ní fàyè mi fún Jésù. ṣé bẹ́ẹ̀ ni ẹ ti rẹra yín sílẹ̀ nìyẹn. kí ló dé. rẹra yín sílẹ̀. mo sì mú Bíbélì pé kí n kúnlẹ̀ kí n fàyè mi fún Jésù. ẹ ṣá ẹ jẹ́ ká àwọn ìbéèrè tí ó bẹ̀rẹ̀ yẹn. mo sì mú Bíbélì ó wà pé kí n kúnlẹ̀ kí n fàyè mi fún Jésù. mo sì bẹ́ẹ̀ ẹ ti ṣe tán. bàbá ní mo lè jọ yín wà. ó wà lẹ́kìtì náà láti Èkìtì. ẹ̀yin lẹ́nu ìjọ. bẹ́ẹ̀ sà. ṣé torí owó kan lẹ ṣe gbé kalẹ̀. torí owó tó ní ìgbèrè ọkọ̀ òun náà wá sí ìlú ọ̀rẹ́ kálẹ̀ ìgbèrè ọkọ̀ irú èyí náà kálẹ̀ ìgbèrè ọkọ̀ yóò fi dé sùn. ok ẹ gbà kó bọ́. owó kí mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn. owó kéré. èyí náà kéré. bàbá má lọ ẹ tẹ́bà tilẹ̀ ti ń bínú. tẹ́bà tilẹ̀ ń bínú. ẹ ṣàdúgbò tẹ́bà tilẹ̀ ẹ̀yin nìkan kọ́ ni màá gbà tún sí. sọ́kọ̀ wọ̀nyẹn gbọ́ wà. wọ́n gbọ́ wà. bọ́ọ̀lù ẹ ṣe mọ̀. a sì lọ ọjà báyìí a sì lọ ẹgbẹ́ báyìí ẹgbẹ́ báyìí. ẹ wo àwọn tó ń wò wáyìí àwọn èyí tó fàyè wọn fún Jésù nù wọn. àwọn ìbéèrè tí ẹ béèrè kò ní jẹ́ kí ẹ lè fàyè wọn fún Jésù. ẹbínú nìyẹn. yóò bínú ẹ̀yin ọ̀rọ̀ tẹ́ ń sọ. bàbá mi pé ẹ sọ pé ẹ̀sìn àbáláyé right. ẹ gbọ́ yóò bá mi. mo ní nínú ẹ̀sìn àbáláyé àtẹ̀sìn ẹ má bínú bàbá ẹgbẹ́ kínní ilẹ̀. yóò lè gbé ilẹ̀ ẹ bá ti gbé sílẹ̀ ẹ bínú nìyẹn. ọ̀nà mo fàyè mi fún Jésù. ọ̀nà fàyè mi fún Jésù. ọ̀yà mo fẹ́ sílẹ̀ mo fẹ́ fún. ẹgbẹ́ fẹ́ fi fún ọ̀yà mo fẹ́ fàyè mi fún. ẹ kúnlẹ̀ náà ni màá gbàdúrà fún. tí n bá ti kúnlẹ̀ mi ò lè fàyè mi fún. bẹ́ẹ̀ ni sà. kí ló dé. torí pé ẹ ṣe tán.
so tí ma ti kúnlẹ̀ báyìí ni mo fàyè mi fún Jésù tí n bá kúnlẹ̀ mi lè fàyè mi fún Jésù. bí o lè gbàdúrà fún lórí ìnáwó báyìí ajẹ́ bẹ́ẹ̀ tí ì ṣetán fún Kristi yẹn. oṣù àyè tó bá kúnlẹ̀ lọ fàyè fún Jésù. níbo ló wà lórí Bíbélì. níbo ló wà lórí Bíbélì. ẹ jẹ́ ká ṣe nǹkan tó wà lórí Bíbélì yẹn. torí pàtó ibi tẹ́ ẹ lọ. inú bàbá má bínú bàbá ti bínú. Jésù ń padà bọ̀ olùgbà náà padà bọ̀ ẹ jẹ́ kí n lọ mọ́ ìdílé nǹkan. ẹ ti bínú bàbá. mi ò bínú. ẹ bínú. mi ò bínú. ibi tẹ́ ẹ lọ ẹ̀yin tẹ́ wá ṣe bínú. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yìí ọmọlúwàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. tí bá jẹ̀gbẹ́ ní àṣé ìgbàyí gbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ni ìwọ náà fọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyí gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù òjìrè. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ń firú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ alààyè. Ṣó ti wá rí i pé Yorùbá dùn láṣà, ó dùn lédè. Yorùbá dùn online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà.